Babe, I won't even know. You look who she was disabled here. He's still very, very good looking. Very handsome guy. Oh, what's this? Yeah, it's okay. Oh, like it. Like it. Have you forgotten I'm a married woman? Happily married. Babe, finyesile, tani o wa married. O ní láti jayé. Like, please enjoy life. Surely life, there is more to enjoy. Like, just let yourself loose and enjoy the whole thing as it comes. Because life is very, very short, you know. Mo ti gbọ́ special adviser. Ó kọ́ adviser rẹ̀. Ọmọ nǹkan, má ti fi ẹni sí fẹ́ máa lọ́lé. Because tí n bá lọ, ọkọ mi ò ní sùn tó bá rí mi. Wá, má ṣe yẹn fún mi now. Kò dá now. Wọ́n ló ṣe máa lọ, má lọ. Okay, ìgbà tó wá jẹ́ kó ṣí the second bus ló ṣe mọ̀ kó fẹ́ máa lọ. Láì tí lọ jọ tó di ọlọ́. Meanwhile, ìwọ ni mo fi parọ́ fọ́kọ mi pé mo fẹ́ fi jáde o. Ó lè pé at any time, mo máa fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀. Ṣó fẹ́ kí iṣẹ́ já mọ́ mi lórí ni? Okay. Jẹ́ ká ṣe báyìí. Wọ́n pè wọ́n jẹ́ kí n bá wọn sọ̀rọ̀. Ṣorí tí máa pọkọ mi sìn, á ti mọ̀ pé ní nǹkan tí mo hide pé mo fẹ́ pretend ni. Mo mọ̀ dáadáa kò ní pẹ́ pé jẹ́ kó pé at his own time. Wọ́n lè bá mi bá sọ̀rọ̀ jọ. Àti pé mi kò ní pẹ́ kó ń bá ẹ mọ́. Love one thing. Love not to marry. What would she man? Love ọkọ ẹ̀ gan. Meanwhile, mo ní láti parí unfinished business tí mo bẹ̀rẹ̀. Business wo? But boy, I'm let's pass on. Which guy? Yeah. Are you alright? I'm good. Aisha. Yeah. Aisha. I'm not sick. Hey, handsome. Good afternoon. Afternoon, darling. My name is Aisha. What is your name? My name is Kudus. Your name is what? Kudus. Oh, Kudus. That's nice. Do you know you're very handsome? Thank you. You're cute. Thank you. And I like you. Me? Yeah. Thank you. Please, if you don't mind, can I have your contact, like your number or something? I come, Babu. Àbá bó ṣe wà yìí. Ilé tèmi ń wò lẹ́lẹ̀ tẹ́ ìgan ń wò yìí. Abo ni o. Àbá ọmọ yín ní ìdòwò gan ẹ̀dẹ̀ mọ̀ bó ṣe ń lọ ń gbòòrò. Ọ̀gáre. Ọ̀gáre. Iṣẹ́ bẹ̀rẹ̀ náà nù. Ẹ̀yin aláyé, ẹ̀yin aláyé, ẹ̀yin aláyé, ẹ̀yin aláyé, ẹ̀yin aláyé, ẹ̀yin aláyé, ẹ̀yin aláyé. Mojúbà akọ́dá, mojúbà aṣẹ̀dá. Mojúbà ẹ̀yin ìyá dúdú. Mo ṣèbà ẹ̀yin ìyá pupa. Mo ṣèbà yín o. Tó ẹjọ́ ojú mi ṣe o. Hello? Hello? Wọlé. Ǹlẹ́. Ọ̀kàrí. Kíní ti bí? Òróró. Ó ti wà ńlẹ̀ o. Tètè ṣe kíá torí èmi ń jáde o. Mo ń jáde lọ́nsìn yín o. Wá gbọ́. Bó o bá dẹ̀ ń bọ̀ kò mú gọmugọmu ti bí dání o. Owó. Ènìyàn fẹ́ la mọ̀ how many tó fẹ́ ní ìdẹ́nu. Ohun gbogbo ti dẹ̀rù. Now showing on OleguTV.com.
And what's wrong? Where's my son? It's okay. Calm down. Is our son dead? No! Our son isn't dead. He's still at the hospital. Thank God. Then what is the matter? To stay for a week or two. No, Mom. You have your own life to live. Toby, you are my life. She really amazed me. That's why at times you have to choose your friends wisely. Yes. Woki and I were close to us just because we had things in common. They were never our friends. What I don't understand is, you and Ayo, you've been friends from way back. You guys went to the same university, for goodness sake. Course Kono Lajoshi. Room Kono Lajoshi in university. Color Kono Lajoshi like. So I thought he was my friend. But I was wrong. I made the same mistake with Shade. Because me and Shade were happily married. I didn't know we were friends because we had things in common. Now we don't have things in common anymore. I am sure something must have gone wrong somewhere. Now showing on OleguTV.com. Ooh, hele, hele, mama, mama. Ooh, hele, hele, mama, mama. Come in, Tishakola, and I don't even know what I'm doing or to hide or know what to do, what to do, what to do. I don't know what to do. Oh, Jogata, oh, Jogata. But then, no best I made you tiro, 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 tiro. Ooh, hele, hele, mama, mama. Ooh, hele, hele, mama. Yo, kereba, gori, roko. Ojú ọdẹ àdáhùn, àdáhùn. Bí ọ̀kẹ́rẹ́ bá kórè rògbòtán, ojú ọdẹ máa dáhùn, àdáhùn. I don't know where or when or why I did that to you. I just can't tell. I can't tell because I don't understand. I don't understand. All I can say, all I can remember was when I said
Mrs. Kemi Adeniro. Hello? Are you with me? I'm so sorry for your loss. Please accept my condolence, okay? Now showing on OleguTV.com. Ẹ̀rìnmọ̀jé ní ọmọ ṣáájà ẹni ẹ̀rìnmọ̀jé bàtà lọ́fà bí ọ̀gá kúkó tó di lálẹ́ ariwo ẹkún àtàn lé bàbá wọn. Kí ló dé ta ló fún ọ lóyún? Ó pé ta ń fún ọ lóyún? Ṣé ẹni fún ọ lóyún ò ṣe é wí ni? Èèyàn bá wá wá díẹ̀ a jẹ́ pé olúwẹ̀ wá wá kú wa kí lè dùn ọmọ ìjà rírì kù. Olegun Films gbé jáde kàṣàgbà sinimá titun ẹ̀ láìlẹ́kẹ̀. Eléyìí gbóná rìtìrì tí ó dá jìnnìjìnnì bẹ́ẹ̀ yàtọ̀. Wíìlì Rajiva ó ti ń ṣe sinimá kò ṣerú eléyìí rí o. Ẹ̀ láìlẹ́kẹ̀. $40 million project ni. Owó ńlá ni wọ́n fi yà á. Ẹ̀ láìlẹ́kẹ̀ eégún agbára jagbára lọ. Ẹ̀ láìlẹ́kẹ̀ rojú àtọkùn bọ̀mọ́ nǹkan dẹ́. Ẹni tó rí tí a ti sùn akàn ó léwé wẹsẹ̀ tí omi ìkọlàmẹ́ pátápátá dẹdẹ láwọn oko jàgùdà báyọ̀ ọ̀rọ̀ ìṣúra parọ́ òkú sí. ń bọ̀ bá dijọ́ mẹ́ta òní ẹ fojú rí kọ́ lábẹ́ ẹkùn tí ó jẹ. kábíyèsí àgbẹ̀dọ̀ kábíyèsí ẹ mọ bó yẹ ká ti mọ ṣe tutù. àwo kábíyèsí ẹ fẹ́ tutù lẹ̀ ń bọ̀ bá dijọ́ mẹ́ta òní ẹ fojú rí kọ́ lábẹ́ ẹkùn tuntun. ìdílé kí ìdílé tó bá dìde pé wọ́n jẹ ìkọlà bẹ́ẹ̀ kù wọ́n pa wọ́n. sinimá titun ẹ̀ láìlẹ́kẹ̀. kọjọ tó halẹ̀ tó mílẹ̀ títí. written by Taofeek Adéwálé di Gbólújà. Wíìdì Raji ló produce ẹ̀. Adébáyọ̀ Tìjàní ló direct ẹ̀. starring Antala níyan. Fẹ́tí Abalógun. Mọ́fì Àfọlábí. Péjú Ògúnmọ́lá. Rúùsù Dìkà. Tìǹbù Ẹ̀wẹ̀lẹ̀. Tóyọ̀sí Adésanya. Taofeek Adéwálé di Gbólújà. Òjò Pàgógó. Alùdé. Ìdòwú Adẹ́nẹ́kọ̀. Bímbọ́ Ládépúpọ̀. Oyètọ́lá Ẹlẹ́mọ̀ṣọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá titun ẹ̀ láìlẹ́kẹ̀. ló máa wọ̀ ó máa mi gbóró títí tí ẹ gbà bẹ́ẹ̀. ẹ̀ láìlẹ́kẹ̀ ni ó kọjá àfẹnurò yẹn. ẹ̀yin rèé mi rè ẹ̀ ń bí mi pé báwọn ti ń ṣe lọ́hùn àjọṣepọ̀ àwọn ọjọ́ sí lódò yìí. Now showing on OleguTV.com. obìnrin tẹ rí yẹn á pẹ̀jẹ̀ mọ́dì á tún fìdí náà lélẹ̀ tọkùnrin bá tẹ̀jẹ̀ lẹ́sẹ̀ lẹ́jọ́ kan ṣoṣo á máa fẹsẹ̀ yẹn tiro káàkiri ni. ọ́fíìsì wọn sọ wípé ó jóná kí ni ṣọ́ọ̀ṣì tó fà tó fi jóná àmọ́ wọn ò tanná lẹ̀ wọn ò sí kankan lẹ̀ kò sẹ́ni bọ́ọ̀dì ńbẹ̀ ó kàn déédéé lànà ni ó dẹ̀ jóná a dẹ̀ jókòó a dẹ̀ ń wò. tó bá jẹ́ pé à ń tójú bolé ká tójú bolé a dẹ̀ tójú bolé náà dẹ̀ nìyẹn as long as tí a bá ti rí solution sọ̀rọ̀ ẹ̀gbọ́n mi àti ìyàwó ẹ̀ then I'm fine. Hey, are you alright? I'm not alright. Everything is not alright. Nothing is alright with me here. I can't see. Don't know about your wife too. Ìyàwó tèmi fẹ́ sílé, I trust ara wa. She doesn't cheat on me and I don't cheat on her. ẹ̀mí yẹn sọ fún mi pé ohun tó wà lẹ́yìn ẹ̀fà ojú òtí lò ohun tí ẹ bù mọ́lẹ̀ tẹ̀lé pé kò tó nǹkan kan ohun tó ń bẹ lẹ́yìn ẹ̀ mọ́mì tí ìránṣẹ́ yìí tí ò bá ṣọ́ra ohun tó ń ṣe àmẹ́mí ẹ̀ lọ́wọ́. gbogbo bá ṣe ń gé ẹ sọ́tún wàá máa gé wa sósì wàá máa clean faithful ìwọ ló clean ìwọ ló trust look at your life now. Yes, I'm married, but not happily married. Okay, so the only way to feel satisfied ni pé kó máa ṣe ṣìnà kiri. even nǹkan tí bá lọ sí club tó ìwà àtàwọn ọ̀rẹ́ máa ń lọ tí bá délé tí bá rí wọn máa ń sọ fún ẹ I've got nothing to hide. You know that saying that show me your friend and I will tell you who you are. This place is too small for you. Kí ló ṣe fẹ́ máa gbé bí báyìí pẹ̀lú ìyàwó àtọmọ? And believe me, this year I will surprise you. In a big form, I will surprise you, mom. Ṣó mọ̀ wípé ẹsẹ̀ gidi ni ọmọbìnrin yẹn ní sí ọmọ mi àtìgbà tóun àti ẹ̀ ti ní ìtara wọn ní gbogbo nǹkan ti tán bẹ́tà. Oh my God.
Now showing on olekutv.com.